صوم وذو مرض méje ni ودعوة لأخي للغيب ثم نبي لأمتي ثم ذو حج بذاك قدي bí bàbá oníkùn kéwú lọ sọ̀kalẹ̀ sí نعم múlàdúà bàbá wa rán mi lọ sọ fún wọn pé àwọn mẹ́ta kan ní bùkátà ó tún wá wà lẹ́mìí wọn náà tó rìtírìtì الله أكبر mùsùlùmù ẹni àbòsí مظلوم ẹni agba dúkìá rẹ̀ مظلوم bọ́ bá ṣàdúà àbóṣépè yọ̀sẹ̀ مظلوم والد ذو صوم وذو مرض lárúbáwò níyàtọ̀ àdúà àti èpè dùáwù náà wọ́n pè tí wọ́n fi tì sí níyàtọ̀ bá ní dàálàwú ó ṣàdúà fún un àmọ́ dàálẹ̀ yìí ó ṣépèlé الله مظلوم والد ذو صوم وذو مرض tó jẹ́ gbé báyìí ọ̀rọ̀ tí wọ́n sọ fún mi gbẹ̀yìn yìí ni mo fẹ́ kára ó balẹ̀ الله أكبر ẹni àbòsí ẹni ó bá gba nǹkan tí wọ́n fi bò ó sì ń fún tó gba dúkìá rẹ̀ fún tómi bá bọ́ lójú rẹ̀ tó bá ṣàdúà yọ̀sẹ̀ tó bá sì dá mi lójú lérí ẹni tó bò sí tó bá wí yọ̀sẹ̀ الله أكبر كبيرا dus wàhálì dùn àdúrà tóbi méjèèjì bá ṣe kí ni ẹsẹ pé kò lè ṣe ẹsẹ bẹ́ẹ̀ nìkan ló bí ẹ̀yin náà والد ذو صوم وذو مرض má fi ṣeré bọ́ bá níyà àti bàbá má fi wọ́n ṣeré àgàgà tí wọ́n bá dàgbà ẹ̀yìn gẹ̀dẹ̀ ni wọ́n kọ́lọ̀ jẹ́ síra ذو صوم sáwọ́mí ẹni ọba ti rí tó kúndùn àwẹ̀ púpọ̀ إلنتي jìnnà sí o لاي sẹ́ntí ó dùn mọ́ ni o má sẹ́ntí ó fi àdúrà rẹ lọ́pọ̀ òun bá láwọn ọba gbàdúrà yóò lè ṣépè o الله ذو صوم وذو مرض ẹni tí ń bẹ lérí àárẹ̀ wáyé sọ tí ọ̀dá létí rẹ̀ bọ́ ọba kí ọlọ́run ṣàlékún àlàáfíà tínú rẹ̀ bá dùn àdúrà tó bá ṣe mo káfíń láti dùnú bì ní àárẹ̀ الله أكبر ودعوة لأخي للغيب ثم نبي àdúrà téèyàn bá ṣe fọ́mọ ayẹ ẹni tí ò sí ń bẹ̀ da'watul ghaibi الله أكبر ìmọ̀ gbà ọwọ́ ni thumma nabi لأمتي ثم ذو حج بذاك قدي àdúrà tá nábì kan bá ṣe fújọ rẹ̀ الله محمد yọ gbà bíjọ kan bá sì tayọ àlà lọ́dọ̀ ànábì wọn tán bá fi wí mí òun náà gbà الله أكبر ọwọ́ àṣà nábì mọ́ àlèwúlà máa ń ورثة الأنبياء ibi mo ti yọ lọ́nà كرمكم الله àdúrà táwọn àfa wa bá ṣe fún wa yóò gbà àwọn náà wọn ó ṣàdúrà yìí gbẹ̀yìn إن شاء الله wọ́n fẹ́ kí n dà ní kí n إن الأكابر dákun àfa dákun. يحكمون على الورى وعلى الأكابر يحكم العلماء níbi mo wá fẹ́ràn ọdúnmọ̀ nàbí òun torí ẹlòmíì fẹ́ràn ó pé sáfà àwọn wájà nàbí ni àpò àwọn àfà wà lánàbí ṣùgbọ́n ìròpó lè rí dìnáì pé àlìkúlà mọ́ ورثة الأنبياء àbí wọ́n rí ìtakò والله كوسي تاكو tí wọ́n rí ìhun takò ní àdís tó الله أكبر tafakọ̀ àlẹ́ tó bá wá rí bẹ́ẹ̀ àwọn ànábì àwọn àfà àwọn ni wọ́n jẹ́ àrólé àwọn ànábì àdúrà tẹ́ bá ṣe fún wa wọ́n fojú rẹ̀ nẹ̀ dákun ha mo àdísì kan bẹ tí máa lọ lérí mi sallallahu ala Muhammad ní sì máa rí létí ẹ̀ máwọn bàbá lẹ́mí mi bẹ́ẹ̀ ẹ má bínú pé mi ṣe rí mi wallahi wọn ní bínú orí alábì ní arhamu ummati bi ummati Abubakar Allahu akbar yorùbá nẹ́bí sallallahu alayhi wa sallam arhamu ummati bi ummati Abubakar wa ashadduhum ala amrillahi Umar Allahu akbar kabira wa asdaquhum haya'an Uthman sallallahu alayhi wa sallam
arahamu ummati bi ummati ẹni ó fẹ́ràn nínú àwọn ìjọ mi tó fẹ́ràn ìjọ mi jù ara wọn náà nífa ó tún wá fẹ́ràn àwọn ìjọ mi tí mo trust àti fọ̀rọ̀ lé lọ́wọ́ òun ní ta ni Abubakar wà ṣẹ́dùn ala amrillahi Umar ẹni tó lè kókó lérí àwọn ìjọ mi pé in tí mo gbé dé àyàfi kí wọ́n ṣe kí wọ́n gbà Umaru ni Allahu Akbar yóò bá rí bẹ́ẹ̀ ń fura pé èèyàn mu tí ó sì lọ gbójú ó ń tọ̀hún tilẹ̀kùn ó sì lọ gbójú wíńdò ó sì bọ́ sínú ilé kì í ó ní mo ká òun mu tí ó ní ọká mi àmọ́ ẹ̀sẹ̀ tèmi kéré sí tiẹ̀. Allahu Akbar kabira. kí ló wá ṣe nínú ilé mi wà látàjà sàṣútì kùránù mi ń kọ́ wọ́n ní ẹ mọ̀ kẹfìn ara mọ́rùn ní sílẹ̀kùn jẹ́ ń jáde. sì jáde. وعلى الأكابر يحكم العلماء وعلى الأكابر يحكم العلماء. ìtumọ̀ wá ní mò ń relate wá àsìdákò Hayyan Uthman ẹni tó ní ìtìjú tìjú rẹ̀ sì jẹ́ òdodo Uthman ni tìjú. ìtumọ̀ wá ní mò ń relate mọ́ àwọn bàbá ni pé arhamul ulama bi ummatihi shaykhun. Allahu Akbar kabira radiyallahu anhu. ìhà tọ́rọ ń kọsẹ́ mi lè mí wí ẹ arhamul ulamai bí ummatihi sẹ́kì má lọ umma bí ashabi bí atibaayi àbí bí jama'atihi Sheikh Muhammad Kamal. Allahu Akbar kabira. gbogbo àwa mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ wá kó bùkátà wá bá àwọn bàbá ẹwọ bó ṣe káwọn lára ẹwọ tí wọ́n jẹ́ ń pé àràhámù ni wọ́n àwọn àfá gbogbo alágbọ́njú bá àwọn àfá kọ̀ọ̀kan wọ́n èéfí nákàlí sí é àwọn tẹ́ máa jogun nákàlí káàkiri ń jọun wọ́n lè sin gba nákàlí ọdún mẹ́ta Inna lillahi tí wọ́n bá tún wá fún wọn kò tún ní pé wallahi àṣírfà tí a náà ní ńgbà tí gbogbo àyí bẹ̀rẹ̀ kéwú ní aago 4 yìí tẹ́ bá rí wéèrè ńgbà náà fáàmù ilẹ̀ ámù làwọn èèyàn ń wá kì ṣe ti gbọ́ wọn o tẹ́ bá rí wéèrè lásìkò tí gbogbo wa bẹ̀rẹ̀ kéwú sílẹ̀ ámù lónìí tẹ́ bá ráwọn ọ̀dọ́ tí bá ń kéwú rìn ilẹ̀ ámù nǹkan náà gbélé wọn lọ́wọ́ ni kò pé ara ń táwọn bàbá wọ̀nù mọ̀ wálẹ̀ ámù kí wọn àìmọ̀ wá kí wọ́n sọ fún àyàn ọmọ ni pé ẹmọ̀ wá kí èmi ò pé ò sí amẹ́nìkan mọ̀ gbogbo gbogbo fún ọgbẹ́lẹ̀ àmọ́ àfágbà ní ìsì nílẹ̀ àmọ́ àfágbà Allahu Akbar mọ́ ìsì máa ìpé ò sí ọ wà àmọ́tọ̀ bá ń wá kí èèmọ̀ lórí bàbá fi máa ṣàdúrà fún wa pé ilẹ̀ àmọ́ àtọ̀dọ̀ lọ́n Allahu Akbar kabira. àwọn jàmáà mi ọmọ jẹ́rìí bá bí wọ́n ti máa ṣàdúrà wọ́n ti jẹ́rìí sáà. ní tí mo fẹ́ lò ní pé nákàlí táwọn àfáà máa háwọ́ bàbá sì jùlẹ̀ La ilaha illallah. afẹ́ tí ò bá fọ́lò rẹ̀ ní tí bàbá ti fún aláyè yìí ó tó sayé wọ́n bá rí báyìí ẹ̀sẹ̀ báyìí wọ́n bá rí báyìí níjọ́kan wọ́n béèrè wọ́n ní tágbájá ń kọ́ wọ́n lọ́rẹ̀ tọ̀hún kọ́ wọ́n ní aláàmà ní ẹsẹ̀ àlùkàlà àfùwà wà láàfíà tá a fún yín ẹ̀ṣẹ́ ni bàbá ní ẹ máa ṣe mọ́kànlá láàárọ̀ mọ́kànlá lẹ́yìn ìlìṣáì wọ̀lá ibi tẹ́jọ̀kún náà ni lágbájá ń kọ́ ọ̀rẹ́ ni kìíní kọ́ ní ẹsẹ̀ àlùkàlà àfùwà tá a fún yín ẹ̀ṣẹ́ ni ẹ wo bó ṣe dá wọn lójú tó gbogbo ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ wá wọn àtàwà tá a fi tiwa sínú bàbá Ọlọ́run bí àbùkátà wa Amina. Dàpọ̀ Ọlọ́run kó ṣe sùúrù tí mo fẹ́ arrive sí náà arhamu ummati bi ummati Abubakar lọ́dọ̀ tèmi arhamu ulama'i bi atba'ihi wa bi talamidihi bí jama'atihi ummati umma náà ni wọ́n ní kí n lo umma náà ní ìrọ̀ àdísì mi o mo ti mú jáde mo ti kóòtì àdísì àmọ́ mi wá ń wí pé arhamul ulama'i bi ummatihi shaykhuna Muhammad Kamal radiyallahu anhu. ẹ wá sáwù gbé lọ lẹ́gbàá nínú tí wọ́n jù kalẹ̀ fún wa bàbá yọ̀dá bísmìlá yẹnyẹn bàbá yọ̀dá bọ́bá rẹ̀ wà lámà ní ẹsàlúkàlà àfà wọ́n wá yọ̀dá bọ́bá rí ìnira àti jẹ ilé àti mú ilé níyà yìí náà wọ́n ti fún wa fa. La ilaha illallah èyí kaná
Hafidhakumullahu wa ra'akum. Pọ́blẹ́mù 80% pọ́blẹ́mù ọ̀pọ̀lọpọ̀ wa kí ni? Inta ti bọ́nu ni bàbá. Àti ń ta dà. Wallahi, àti bọ́nu ni o. Bàbá wa ní ẹ máa ṣe é. Nídọ̀kan wọ́n ní ha bá a sì ṣe sọ Bismillahirrahmanirrahim. Ẹlòmí ọmọ wò pé ẹ mọ́ da lóhùn ṣe náà lòun wá ń ṣe. Allahu akbar kabira. Àmúkàn mi gbà pé gbogbo wa tá wà ń bí la wà lójú ọ̀nà kan náà. Àwọn bàbá ní gbogbo ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ yọjú ni. Tẹ́ fọkàn sí Ọlọ́run lára àyè yìí. Ní tí kó yá ìtajú àná òfin gbà. Àmín. Àmín ya rabbal alamin. Àmín. Àmín ya rabbal alamin. Àmín. Bàbá fúnra wọn lẹ́yìn pé wọ́n ṣàdúrà fún wọn tẹ́lẹ̀ wọ́n tún wá rù wọ́n wá bí. Wọ́n á ní owó 10,000 yìí. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta àti gbogbo wa yìí náà àwọn náà fi ṣòwò àdúrà rẹ̀. Gbogbo ẹni ó bá wá mọ̀ pé òun náà ní nǹkan kankan tí ń bẹ lẹ́mìí òun tóun náà fẹ́ kọ́ lọ́wọ́ ọba òun bí yá. Kálukú náà fi tiẹ̀ kún. Allahu akbar kabira. Rabbana atina fid dunya hasanatan. Àmín. Wa fil akhirati hasanatan. Fọ́kínà àdáàbà náà. Bàbá Sàfúdà fẹ́ nìkan yà yìí. Ọlọ́run ọkẹ́ Ọlọ́run ọ̀tànú ẹ̀ yóò dá lóhùn. Ẹnìkan wá ní ẹ̀tọ̀rọ̀ Mọ́kà fún wọn ní àá. Alọ́lọ́run ọkẹ́ yẹn ó tún ní Mọ́kà. Wọ́n bá ti rí kẹ́kọ̀ọ́ ní lọ Mọ́kà. Allahu akbar kabira. Tèmi náà ló ti kún yìí. 2000. Bàbá wa Débísí náà ti débẹ̀. Àfáà wa Sheikh Abdullah. Sheikh Al-Bari. Àfáà wa Sa'id. Àfáà wa dáadáa. Àfáà wa Yunus. Ọlọ́run gbàdúrà yín délẹ̀. Ẹrù Ọlọ́run ni. Wọ́n fẹ́ kí bùkátà òbí ó sì rán àfáà wa àgbà Lukman ojú ẹkún 5,000. Alhaji Gẹ́sùwá PRO. Àmì àfáà wa bàbá ọlọ́jẹ̀ ẹ̀yọ́ máa dá sí. Musaidu D. Ọ̀yà o níbo ní ìmọ̀ kó sí ọwọ́ ìtìkún ẹgbà. Bàbá wa president wa the third first national mọ́lọlé o dákun mọ́lọ o. Mo fẹ́ bọ́ àmọ́nà kálẹ̀ ní gbogbo ṣe wá sí mi lẹ́mí yìí. Kí ni bàbá wí fún wa ń pa kúrò Allahu ahadu mọ́lọ. Bàbá àgbàládé wọlé alẹ́ adábí alẹ́ ìkìláṣí bàbá ń bẹ ńlé àmọ́ alẹ́ ìkìláṣí alẹ́ adábí nù. Àfáà wa Sheikh Sahak àfáà wa Sheikh Sahak Ayára wọ́n ti débẹ̀. Alhaji Sharafuddin Al-Ansar wọ́n ti débẹ̀. Alhaji Zulu Alhaji Musa Zulu àfáà wa Gawan Sheikh Abdulhamid Gawan wọ́n ti débẹ̀. Gómìnà gbogbo àwa gómìnà gbogbo àfà Sheikh Sharafuddin bẹ́ẹ̀ ni wáhó ọlọ́run fún yín lọ́mọkùnrin gbogbo ọlọ́run yóò lálùbáríkà ẹ̀rọ ọlọ́run kan wọ́n pè fún iṣẹ́ kan lọ́la Ájì Murtada ọlọ́run bá ń ṣàánú rẹ̀ kúkú òǹlé lílọ ọ̀hún kọ́ darí pẹ̀lú ìdùnnú kálùbáríkà rẹ̀ ó sì pọ̀ àfáà wa Sheikh wa Zakariya ọ̀lẹ́sìn ẹ̀mọ̀ wà dáadáa ni tí wọ́n ti débẹ̀ ìyá wa àgbà ní sẹ́ńtà 2000 ọlọ́run ó jẹ́ aláǹfààní kí ní tí mo fẹ́ wì bárúkọ̀lá nẹ́bì 2000 Alhaji Abdulkarim 2000 naira láti Èkó làwọn wà báyìí ìyá wa Sọ́lẹ́hà Bùsẹ́rí 1000 naira owó yìí àwọn ẹrú ọlọ́run tó wáyà yín méjì ni wọ́n dọ̀ bàbá lẹ́ẹ̀kan ó kàn nú àwọn ọmọ bàbá náà ni wọ́n òun náà ló ti wà ńlẹ̀ yìí o àdúrà yín ó gbà o ìyá wa ní Jos àwọn Ansarul-Islam 1000 bàbá wa lókè àgbẹ̀dẹ tí wọ́n náà ti débẹ̀ àfọ́ àwọn ẹwà Islam jadada Allahu sihhatahu àmín ya Rabb àmín ẹ̀mọ̀ wà dáadáa ìmáàmù wa ní MKC ẹrú ọlọ́run ọba kan àádà níyàn ká tó ṣàdúà a sì ṣàdúà ṣe sàárà lẹ́yìn àdúà a fẹ́ ṣáájú ni mẹ́lọ bá a bá tajà á gbowó ni wọ́n jíṣẹ́ Miftahu jíṣẹ́ o ẹrú ọlọ́run náà ní 3000 yìí kọ́mọ lọ́kọ́ àyíwọ̀n ọ̀tọ̀ ni kọ́mọ lọ́kọ́ bàbá 3000 naira Fátíà méjì
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين àfáwà awal ẹ̀yọ̀bó ń ṣe ọlọ́run jama sallallahu alayhi wa sallam ẹ̀dọ́pẹ̀ gbọ́dọ̀ bá rí dáadáa yìí wá sí sẹ̀ntínárì wa Eidul Qarni níjọ́ àlàmísì tí ń bọ̀ wáyìí à ń lọ́dọ̀ wàlíyé ọlọ́run Sheikh wa Abdulgani àbùtó ẹ̀sẹ̀ Allahu akbar wa radiyallahu ẹwà ní anhu rahimahullahu ta'ala rahimahullahu ta'ala àmín àmín àfáà wa bàbá wa ìmáàmù dí ọ̀pẹ́ àwọn méjèèjì tí wọ́n tara wọn jáde ọlọ́run bá ṣàánú wọn àmín ẹ̀rọ ọlọ́run ọba àwọn láníyàn wà ń bẹ̀ ẹ wá gbọ́ báyìí ẹ gbọ́ tọ́ ọ bá sọ̀rọ̀ àfikọ́ wá tó fi báàkì ẹ̀ bẹ́ẹ̀ ni bí aláyé dénú bẹ́ẹ̀ bá gbọ́rọ̀ ìtàn bí bàbá ọba jẹ́ ní tí mo pè wọ́n òun ẹ̀dá padà arhamul ulama'i bi ummati shaykhuna muhammadun kamaluddin bàbá wòye ń jọ kan wọ́n wá rí pé kálukú wọ́n mú owó tí ò sáà wọ́n lọ́lọ́ mọ́sà ọ̀rọ̀ kálukú lọ́rọ̀ ìjọ náà la mọ tí a bá tẹ̀ tí a bá kó wa lẹ́yìn lọ jímà wọ́n bàbá tètè sálámà tán kí wọ́n sì dìde ẹni ọba ti lọ́pọ̀túnítì kí wọ́n mú lẹ́yìn lọ jímà rí mẹ́bá sálámà tán lẹ́yìn ni bàbá mọ́ dòkó wọ́n èèwọ̀ sọ̀sọ̀ gbogbo báárà tí wọ́n ń bẹ ní mọ́sálásí wa lọ́rin gbogbo wọn ti gba báárà tán wọ́n wà darí sọ́dọ̀ bàbá Allahu Rabbul Alamin kálukú wọ́n ti lọ gba sàárà àwọn tán ọ̀dọ̀ bàbá ni wọ́n wà darí sí wọ́n wà tó báyìí wọ́n sì àpò owó ẹyọ tí ń bọ̀ láti Central Bank ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n máa gbà á la ilaha illallah ó dìgbà wọn bá parí àdúrà wọn tán wọ́n wá wòye wọ́n wá rí pé bóun kálukú ṣe wá rí báyìí bàbá wa fún wa ní àdúrà ọjọ́ Jímọ̀ ọjọ́ Jímọ̀ là á ṣe ìjọ Jímọ̀ ni ọba tí ń sálámà tán o lè ṣe àbíkọ́ bá kálà sáàrì tán wọ́n èé ṣe before Jímọ̀ ilẹ̀ bá sì ti sú tìjọ́ náà sí mọ́nù Qul huwa Allahu ahad mọ̀ wà ń bì kan ẹnìkan ní Qul huwa Allahu wá ṣekókù wọ́n ṣe Qul huwa Allahu fún obìnrin kan lọ́wọ́ ní wá o bàbá kàmọ́ ti sọ fún wa pé kò sí ní tá a lè lọ sí àtòkù àtàlẹ̀ ìlú ní jẹ́ wọ́n mọ̀ ọmọ tó dáa bàbá wá ní ẹjọ́ kókó wà pẹ̀lú àlùwàlá ẹ̀yà fà mẹ́mọ̀ jẹ́rìí báyìí A'afakumullahu al-karim ẹ̀mọ̀ wọ́n ní ọwá jòkó pẹ̀lú àlùwàlá kọjú sí kíbúlà wọ́n wá ṣe bismillahir rahmanir rahim huwa Allahu ahad ó mú kúlípò mẹ́ bismillahir rahmanir rahim ẹgbẹ̀ ẹjọ́ gbàyọ̀ dáná akramakumullahu al-karim abuna karamakumullah ẹyọ̀ bó ń ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam àwọn bàbá ní tí ń pa wọn láyà ń bẹ̀ kìí sàwọn tí ó ṣe ẹ̀ wọ́n ní tí ń pa wọn láyà ń bẹ̀ ni kìí sàwọn tí ó ṣe ẹ̀ kò sọ́bọ̀ lè máa ṣe ẹ̀ lọ àmọ́ àwọn tí ó gbà tí ó wà dájú rẹ̀ kọ́ tí ó bá tọ́lọ́run hafizakumullahu wa ra'akum tó àwádé tí ó jẹ́ àdé ni pé gbogbo ìgbà yóò tó ń bá ń fi ń lò fún dáadáa kí ìrọ̀rùn ọba òun jẹjẹ ń rọrùn kí lè rẹ ọmọdìlé òun lé gbogbo wa ká di bilọ́níà wallahi
Thousand naira pọ̀. gbogbo wa káàdì tírílọ́níà àmọ́ bí yóò tọ́ bá wà kó sàmọ́tù Wallahi kò sí fi Saudi àwọn billionaire. gbogbo yẹn ni wọ́n mọ̀ káàkiri gbogbo wọ́n mọ̀ ní Canada wọ́n mọ̀ ní London gbèsè tí wọ́n mọ̀ nínú ilé yìí ó ti tán. Kárí mọ́nà ọ̀sẹ́gbùsẹ́. Wallahi ẹja sáà. bàbá wa fi kún pé ọ̀dọ̀wọ̀ kálukú níwọ̀n àgbà tá à ń bá ń lò sí kíṣẹ̀mí ayé wa ó lè rọrùn gbẹdẹmukẹ wọ́n lọ́wọ́ wọn mọ̀ gbà á. Àmín. níwọ̀n àgbà téèyàn bá tún gbé gbàbọ̀ míì tó wà fi máa fi àwọn àyè sọ̀rọ̀ òdì yà. bismillahir rahmanir rahim wallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. bọ́ọ̀bà tún ṣe mí wọ bismillahir rahman bisimilahi ọmọ wà ń bí ọ̀kọ̀ọ̀kan ó fi wá sí bẹ́ẹ̀ ọgọ́rùn kan. lẹ́yìn rẹ̀ níjọ́ jímọ̀ lẹ́yìn rẹ̀ اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم الصلاة كمالية ọgọ́rùn. ìjọ wa fi tẹ̀lé ní àdúrà tá nábì fún Anas ọmọ Málíkì radiyallahu ta'ala anhu. afkar sahaba indaidi nígbà náà lọ́hun Anas ọmọ Málíkì lọ ya tálíkà kò ní Wallahi kò ní. Ànábì lọ wá fún ládùúà Ó sì dọlọ́rọ̀. Ànábì wá fún ó sì dọlọ́rọ̀. Wallahi. kí ládùúà náà Allahumma kfini bihalalika an haramika wa aghnini bifadlika amman siwaka. Allahu akbar. Òun ọ̀wá pọ́gọ́rùn-ún mọ́ 70. Ọlọ́run o bí bàbá ṣe wí tí mo gbọ́ lẹ́nu Allahumma ballagtu fashhad. Allahu akbar. Ọlọ́run orí pọ̀jẹ́ o. Bí wọ́n ti ṣe wí ni. Àáfàá wa ni wọ́n sì ní wí o. Akramakumullahu al-karim. La ziyada wala nuqsan. Mo dúpẹ́. Alhamdulillah. جنتوي الله بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك ẹlòmíì fẹ́ràn akọ́mọ̀ tó máa ti ń wí. Wallahi ọ̀fẹ́. ìtumọ̀ ẹni pé Allahumma olúwa ọlọ́run mi dákò ìkìfìnì tómi bí halalika pẹ̀lú gbogbo ohun tí ń jẹ́ halali rẹ ẹ̀tọ́ rẹ a ní haramika tí ì tí ẹ̀ fi ní bojú o haram ní ọfọlọ́run sí ló ń pé ẹ̀rí haramu jẹ mọ́ ká tó wá pé halal ẹlòmí ò pé ẹ̀dàkùn ẹ̀sìn mi halali haramu gan àwọn tó ní ẹ̀rọ ọlọ́run kan wá ní ẹ̀dàkùn ẹ̀yà fún halali ń sàbọ̀ kọjú gbogbo ló ti rí bí ọfọlọ́run sí ni Allahumma kfini bi halali ọlọ́run tó mi pẹ̀lú halali rẹ̀ a ní harami tí ì fi ní bójú o haram wà agini ni fọwọ́ rọ̀ mí lọ́rọ̀ bí fàdílíkà pẹ̀lú ọlá rẹ̀ a máa ń ṣèwà mọ́tí ẹ̀jẹ̀ lónà rí nǹkan mí lẹ́yìn bẹ́ẹ̀ bá fura sí táwọn àfáà bá ti gbọ́ nǹkan lẹ́nu àwọn àfáà rẹ̀ wọ́n dì mú ẹ wò ó níjọ́ tí a bẹ̀rẹ̀ mọ́sálásí Madinatu Sheikh Tajul Adabi bàbá oníwàásí àgbáyé ẹ ti máa ń bẹ̀ẹ̀ bẹ̀ẹ̀ jọ náà àdúrà àwọn ní bàbá oníwàásí àgbáyé wá tẹ̀ náà fi ṣe adíyá fún jẹ̀mọ́ ìjọ náà. Akbar kabira. wọ́n ní bí mo ṣe gbọ́ lẹ́nu àfa mi táwa náà lè kó tiẹ̀ pé a gbọ́ lẹ́nu bàbá ó túmọ̀ sí pé àwọn ẹni rẹ̀ fojú di tọ́ba wá látọ̀dọ̀ àwọn ẹni rẹ̀. Alhamdulillah. ìwọ̀n ju ká máa ṣe nǹkan míì kí lọ.
bàbá wo ọjọ́ kan pé wọ́n ní bàbá tàbá fún ẹ̀yin jẹ̀mọ́ wa yìí tààlà bá tún fún ọlọ́run ìkọ́wọ́lá bàbá wa tán wà ń dòkó yìí náà gbogbo ìgbà tí kálukú máa ń lọ ọlọ́run jọ máa ṣe déédéé. Amina. ti béèrè àánú ọlọ́run fúnra rẹ̀ ti béèrè àánú ọlọ́run fúnlé rẹ̀ káyọ̀ ọmọ bẹ kí gbàgbọ́. Àmín ya rabbal alamin. ẹni tí sì ti ń ṣe tẹ́lẹ̀ má fi ilẹ̀ nígbò wọn ṣe ọ̀sálámà jímọ̀ tán. Bismillah. ọ̀ráyè nígbà ni ọ̀kálà àṣàrì tán. Bismillah. láàrin gbogbo ìgbà ni títí mọ́gàrí ó fi dé sàmọ̀ ṣe mọ̀ wá kóòtì ayára àlájẹ́ àgbà ní kóòtì. Alhamdulillah. ọ wà ní tọba pẹ́ dáadáa ọlọ́run ládàá tí mo fẹ́ ṣe yìí wọn mú ládàá rẹ̀ báwọn. Àlájẹ́ àgbà. yóò sì rí bẹ́ẹ̀ ẹjá pẹ́ ṣe àmín. Àmín ya rabba. Àmín ya Allah. Àmín. Àmín. Masha Allah. Masha Allah. àṣẹ́dé pé kí n tún tò látòkè. Wọ́n ní ọba farabalẹ̀ kí wá wí tó bí ẹ̀mẹ́ta ẹni tí ó bá rí ìdè lákọ̀ọ́kọ́ yóò rí kẹjìdè àbẹ́lẹ̀ kẹta tọrọpọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n á ní opportunity yìí lè mọ́ wà mọ́. La ilaha illallah. Hafidhakumullah wa ra'akum shaykhana. bí wọ́n ṣe wíre pé níjọ́ jímọ̀ lẹ́yìn tá a bá kí jímọ̀ tán àbí lẹ́yìn àlàásàrì àwa jókòó pẹ̀lú àlùwàlá aláwùdúìn kó o sì kọjú síkíbùlà kó wá jókòó dáadáa ó ń ṣàdúrà lọ́nàṣẹ́ ó ń ṣàdúrà lọ sí rédíò lẹ̀ má ṣe bẹ́ẹ̀. jókòó dáadáa tọ̀wọ̀ àwọn àjọ ọlọ́run pẹ̀lú àníyàn rẹ̀ ọlọ́run ọmọ ni àníyàn rẹ̀ ọmọ tẹ̀ ládùúgbà rẹ̀ lọ. bismillahirrahmanirrahim wọ́n ni awi. bismillahirrahmanirrahim. huwallahu ahad. هو الله أحد الله الصمد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم هو الله أحد هو الله أحد الله الصمد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم هو الله أحد هو الله أحد الله الصمد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد. ó wá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ mélòó ọgọ́rùn 100 níjọ́gọ́rùn torí ẹ̀yin ọmọ Indomie generation 100. ẹlẹ́ẹ̀kejì الله بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وعلى آله وأصحابه وسلم اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم ọgọ́rùn 100 ọgọ́rùn-ún èyí tó wá ṣẹlẹ̀ kẹta ni بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اللهم اكفني بحلالك عن حرامك
عن حرامك وأغنني وأغنني بفضلك بفضلك عمن سواك عمن سواك اللهم اكفني اللهم اكفني بحلالك بحلالك عن حرامك عن حرامك وأغنني وأغنني بفضلك بفضلك عمن سواك عمن سواك اللهم اكفني اللهم اكفني بحلالك بحلالك عن حرامك عن حرامك وأغنني وأغنني بفضلك بفضلك عمن سواك عمن سواك آمين آمين ọlọ́run ọgbọ́ báyìí pé kò dé kò sì lé nígbà àgbà fi pàdé níjọ́ mẹ́jọ kálukú ọmọ wa pé mo dúpẹ́ wájú Àlàájì àgbà ọ̀rọ̀ mi yí padà. Àmín. bọ́ ọ bá wá ṣe tijọ́ mẹ́jọ tí ẹ gbà àti ń ṣe náà nísìnyí ó tó sùn kan ìwọ́n ọlọ́run ní. Wallahi. ẹgbẹ́ kọ́tàwọn bàbá fún wa ń jọ wọ́n fún alátàkù sí. wọ́n ní bá a bá ṣe ọlọ́run máa gbà bọ́ bá wá ṣe lẹ́ẹ̀kan tí ò tún mú tuntun ṣe. Inna Allaha yuhibbul mulihina fi Inna Allaha du'a. yuhibbul mulihina fi du'a. Allah. ó ti di wíìrì ó ti wà nù wíìrì di wa lónìí. Bẹ́ẹ̀ni. àbọ̀lọ́run ó sì jọ ọmọ gbà. Àmín. èmi ti dàníyàn ìwọ náà ti ṣe ẹ wá jẹ́ àmọ́ padà lọ́dọ̀ àwọn bàbá. Mọ́dàlá. Bàbá wa Àlàájì àgbà àwọn lọ́dún kọ́nà ọ̀bọ̀ ó gbà á. Àmín. Wọ́n ní bàbá wa national missioner Haji Abdulmumin Ayára. Hafidhahullahu wa ra'ah. Náà wọ́n ní wọ́n ti gbé kalẹ̀ nǹkan rigidi nǹkan àwọn ẹni ńlá àwọn ẹni ọlọ́run wọ́n ti jù ú lẹ̀. Allah akbar. Wọ́n ní gbogbo àwọn ọmọ kéékèèké àwọn àgbàlagbà tá a ti dàgbà wọ́n ní lọ́kùnrin wa lóbìnrin wa wọ́n ló lè ṣe wípé gbogbo pálapàla tẹ́nìkọ̀ọ̀kan ti kọjá lórí ẹ̀ àbí táwọn míín wà lórí ẹ̀ bóyá ìtọ́nà ọba ó fi ṣàtúnṣe rẹ̀ eléyìí náà ni o. Ariwo kiri kiri rédíò sound lò ọkẹ́ ni ó sọ̀rọ̀ lò. Wọ́n lẹ́yìn ìyá wa wọ́n ní ẹ̀dì mọ́ ẹ sì mójú àwọn ọmọ yín tó ẹ jẹ́ káwọn ọmọ yín ó lápare láyé kí wọ́n má wà nínú pálapàla kẹ́ ẹ lè bá a nísinmi lọ́jọ́ alẹ́. Wọ́n ní bá a ṣe ṣàlàyé fáwọn ìyá àwa bàbá náà ká wòye sọ̀rọ̀ yìí o àwọn ọmọ wa dọwọ́ wa ká mójútó wọn ká lè bá a nísinmi lọ́jọ́ alẹ́ wọ́n lágbà tí ò kẹrùn sọ̀rọ̀ yóò mọ̀ kẹtàn sáré. tó mú kí ayé ó dàbò ṣe dàbí àwọn ọmọ lọ́gbọ́lọ́gbọ́ báyìí ni wọ́n dá fìdí láyé látara pé àwa bàbá àbójútó. Wọ́n ní tó mú kí fìtínà ó kúnlé ayé bá mú tí ò láàlámọ́ yìí wọ́n láwọn ọmọ lọ́gbọ́rọ́ báyìí ni nípasẹ̀ wípé àwa bàbá àtàwa àyá àti láàkì nínú ojúṣe wa mójú táwọn ọmọ mọ́ àrí tí wọ́n rò. àdúrà yìí ọlọ́run tó àwa náà ṣe àwọn ọmọ ọlọ́run àti dáadáa gbogbo àwọn onípàlàpàlà ọlọ́run àṣẹ. Wọ́n ní bàbá wa dì má àdúrà yìí dáadáa tá a mú níbàdà tá a sì mójú àwọn ọmọ wa tó tá à ń fi lé wọn lẹ́nu wọ́n ní ọlọ́run ọba wà tún gbèsè ayé wa ṣe gbogbo àwọn onípàlàpàlà yìí náà ọlọ́run ọba ó rà wọ́n padà wó fi pàlàpàlà kalẹ̀. Wọ́n ní nítorí náà a dúpẹ́ fún bàbá wa national missioner àfàwọ̀ Ayára tí wọ́n tún gbé jáde báyìí lẹ́yìn nǹkan bí ọdún mẹ́wàá wọ́n ní wọ́n tún gbé kalẹ̀ lákọ̀tún wọ́n tún rì ní òwẹ̀ fún wa. bẹ́ẹ̀ bá
fẹ́ràn ara rẹ̀ bàbá wa àlífà wọn níbẹ̀ bá fẹ́ràn ara yín táwọn náà fẹ́ràn ara wọn tèmi náà fẹ́ràn ara mi tó ní kálukú wa fẹ́ràn ara wa ká dì mọ́ ká gbà mú ṣinṣin. wọ́n ní bí wọ́n ṣe wíwù náà ni pé lágbára ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run nígbà tá a bá fi rí jímọ̀ tí ń bọ̀ ọlọ́run ó jẹ́ kárí àpẹẹrẹ dáadáa rẹ̀ lára ẹnìkọ̀ọ̀kan wa. ẹ̀sìn fẹ́ kó lọ yín rí èyí tẹ̀ ń wò sùn àmín àmín. wọ́n ní gbogbo àwa tí a wá dì mọ́ ọlọ́run ọba ní ààyè yìí tá a wá ń pè ti bàbá wa aláàjì àgbà níjàrún àwọn wá ń pè ti bàbá wa aláàjì àgbà láàyè yìí níjẹ̀rin à ń pè ti bàbá wa aláàjì àgbà níjẹ̀ta a pè ti bàbá wa aláàjì àgbà lánàá a tún pè tí wọ́n lé ní wọ́n ní lágbára ọlọ́run ọ̀nà àrà lọ́lọ́run ọba ó máa gbé gbígbàdúrà tiwa gbà bá a bá ti ń tẹ́wọ́ tá à ń wí lọ́lọ́run ọba ó máa fòǹtẹ́ mo gbọ́ mo gbà ló. Àmín. wọ́n ní nítorí náà wọ́n ní ká a dákun. tó tá a lọ àti tá a fẹ́ ṣe ẹ padà bọ̀ méjì tó tábà tó tó gbẹ̀rẹ̀. wọ́n ní ọ̀rọ̀ tó jẹ mọ́ Sókótó tí àwọn lọ táwọn òfin láǹfààní àti wà láàrin wa níjẹ̀ẹ́jọ àti ń tá a fẹ́ ṣe táwọn torí ẹ̀ lọ sí Sókótó wọ́n là padà máa wá gbọ́. lọ́ka fi hàn ní wípé àdúrà tí ẹ ṣe fún wa a gbọ́ ní Sókótó ó sì gbà bá a ṣe fẹ́ rí ọlọ́run tún ní kọjá bẹ̀. wọ́n ní ṣùgbọ́n káwọn ò fi hàn wálé ni wípé àdúrà tí gbogbo òjókòó yìí ṣe fún àwọn ọlọ́run ọba fi hàn àwọn ó sì gbà àwọn sì rí àmì gbígbà rẹ̀ ní Sókótó gbogbo táwọn bá lọ ló níyànjú lọ́nà rọrùn. kódà àwọn ará Sókótó wọn tó wá sọ fún wa pé àbá tó fẹ́ káwọn ó tó kó wa káwọn ó pẹ̀lú wa kí gbogbo tó dúró dè bàbá ìlú. ọlọ́run sì dáhùn sí. Allah akbar. wọ́n láwọn ará Sókótó tún ní àbí àwọn tún ń fẹ́ àwa ń fẹ́ pé kí gbogbo àwọn Sókótó káwọn ó tún wá kún wa kí gbogbo nǹkan ó tún máa wá sọkùtù wọ̀wọ̀ jù báyìí lọ wọ́n ní bẹ́ẹ̀ sì lọ́lọ́wọ́ bá ó ṣe é. wọ́n ló sì ti ń dáhùn wọ́n nítorí pé wọ́n ti ń pè wọ́n pé gbogbo ohun tá a fẹ́ ṣe o. wọ́n ní lágbára ọlọ́run àwọn pẹ̀lú wa làwọn ó jọ ṣe kọ́nà wọn bá ṣe bẹ́ẹ̀ nírọ̀rùn fáwọn. wọ́n ní kì í ṣe Sókótó nìkan ó fẹ́ẹ̀ já sí pé gbogbo ilẹ̀ àríwá gbogbo ilẹ̀ haúsá ni. wọ́n láàsì mọ̀ wípé nínú western region yìí níká ní west Africa lápapọ̀ ọlọ́run ọba ò tẹ bàbá rí ọlọ́run ọba ò tẹ wọn ó gbà fún wọn tí gbogbo àwọn èèyàn sì mọ̀ pé ẹni ọlọ́run gbà fún ni wọn. wọ́n láwa Yorùbá tọ́lọ́run ọba gbé bàbá dìde láàrin wa àwa náà mọ̀ wọ́n àmọ̀rú tí wọ́n jẹ́. wọ́n láwọn wá ń tì í sáwà náà àwa tá a jí ọmọ bàbá táwọn ń pè ti bàbá ṣé báwọn bá pè wá pé ká wá sáwà náà ó wá sáàdáhùn sáàdá bàbá lóhùn àádọ́lọ́ lóhùn lára bàbá wọ́n láwọn ó dáhùn. wọ́n ní gbogbo àwọn ará Ìbàdàn àwọn ará Èkó àwọn ará Kútọ́nù gbogbo ìlú káàkiri nínú Nàìjíríà wọ́n ní gbogbo ìgbà yóò tẹ́ bá ti lóyè ẹ sáà pè wá à ń bọ̀ á dá yín lóhùn. wọ́n ní gbogbo yín pátá lọ́wọ́ bá wa dá lóhùn sáàyè tẹ́nìkọ̀ọ̀kan ń fẹ́ láyè lásìkò tí ń fẹ́ Ọlọ́run bá wa dùn ẹnìkọ̀ọ̀kan yín nínú. Ọlọ́run ó sì máa ṣe àránṣe àtìlẹ́yìn rẹ̀ yóò máa ṣe fẹ́ni kọ̀ọ̀kan. Náà ọlá ànábì wa Muhammad lọ́dọ̀ Ọlọ́run.
wọn lọ́la Suratul Fatiha lápapọ̀ wa láàjọ ṣe papọ̀. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina as-siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim. غير المغضوب عليهم ولا الضالين آمين. نعم. سبحان ربك رب العزة عما يصفون وسلام